mo máa ń sọ kinní kan pé kí n fi àṣírí sílẹ̀. Kò sọ pé kí n má gba iye tí màá bá gbà. Kí n fa àṣírí lónìí kí n má gba iye tí màá bá gbà. Ó kàn jẹ́ pé àwọn ìka èèyàn pọ̀ tí wọn kì í wò ó pé àwọn náà bímọ. Mo wà ní inú gúrùpù kan, àwa ń ṣe ètò kan níbẹ̀ ní àti tó bí ọdún 2 àbí 3 báyìí nígbà yẹn. Ọkùnrin kan wá sọ̀rọ̀ kan, àáfàá ni. Ó ní gbogbo nǹkan téèyàn bá ní ló yẹ kéèyàn fi sọ ìyàwó èèyàn, pé gbogbo ohun tá a bá ní là á fi sọ dúkìá ẹni. Ṣé bó ṣe rí nìyẹn ṣá? Ọ̀pọ̀lọpọ̀ àwa ọkùnrin là á sí ojúṣe wa bó ṣe yẹ ká ṣe ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin, obìnrin, àwọn ọmọbìnrin, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ò lè gbàdúrà pé irú bàbá òun ni kóun fẹ́ lọ́kọ. Sọmọ tiẹ̀ lè gbàdúrà pé irú ẹ̀ ni kóun fẹ́ lọ́kọ. Sí ọmọ tiẹ̀ lọ́kùnrin lè gbàdúrà pé irú ẹ̀ ni kóun fẹ́ níyàwó. Ẹ jẹ́ ká yẹ ọkàn wa wò. Àṣírí tí mo fẹ́ fílẹ̀ yìí, mo fẹ́ fílẹ̀ fún ìdí kan, nítorí ìdí kan. Torí pé látàrí àwọn nǹkan tá a ti gbọ́ nípa nǹkan tí ń ṣẹlẹ̀ sí àwọn èèyàn wa ní òkè lọ́hùn, tó jẹ́ pé obìnrin ló ní priority. Kí n dé bẹ́ẹ̀ rí, ṣùgbọ́n bá a ṣe ń gbọ́ tí wọ́n ṣe ń sọ náà nìyẹn. Ìdí tó fẹ́ mú mi fi àṣírí yìí sílẹ̀ nìyẹn. Torí ẹnìkan pè mí pé ìwọ̀sí kí obìnrin máa sọ fún ọkọ ẹ̀ pé mi wálé ibi tí mo fẹ́, ọ̀dọ̀ lágbájá ni mò ń lọ. So yẹ kó rí bẹ́ẹ̀ sà. Ṣé bẹ́ẹ̀ náà ni òsì ògùn ni? Tó o bá fẹ́ mi mọ́ sọ pé ò fẹ́ mi mọ́. Bọ́ nítorí pé ó ti mọ̀ pé agbára wà lọ́wọ́ ẹ̀, pé agbára wà lọ́wọ́ òun, obìnrin yẹn ti mọ̀ pé agbára wà lọ́wọ́ òun. Ó ti mọ̀ pé agbára wà ní ọwọ́ òun, kò sí bóun ò ṣe lè lò. Torí ó mọ̀ pé èèyàn títí wá ń bí, ó nílò ń wá nǹkan, ọwọ́ ẹ̀ ò dẹ̀ tí tèkú dà. Ọmọkùnrin yìí sì nífẹ̀ẹ́ gan gidigidi tí ò fẹ́ kán bóun pín jẹ. Ebi tó bá tiẹ̀ ń ṣe ń kọ̀rọ̀ tí ó hàn sọkùnrin ṣe bó tiẹ̀ ṣe dá. Nǹkan tí ń hàn sí, àmì sì pé kí ló fẹ́ ṣe? Tí ò lè ṣẹlẹ̀ nílẹ̀ wa níbi tó bá ṣẹlẹ̀ ń bì gan-an. Bá mi ń fẹ́yàwó láàgbọ́, àgbọ́ mọ́ mi lọ ilé ọkọ. Ṣé rí àwọn àṣírí kan wà tá rò pé àṣírí burúkú ni, tèmi gan rò pé àṣírí burúkú ni. Ṣùgbọ́n tó jẹ́ pé kì í ṣe àṣírí burúkú nígbà míì. Ẹ̀rí ọkàn wa, ẹ jẹ́ kó máa dá wa láre. Abímọbìnrin, bẹ́ẹ̀ ni gbogbo alábímọbìnrin. Ṣé láṣírí tí mo fẹ́ fílẹ̀ yìí, ká ní pé bákan náà nínú wa ṣe rí ni ìbámọ̀ dá. Mo máa ń sọ kíní kan pé mi àti ìyẹn ò lè jọ mọ́ ìjà nísìnyí, kí n mú gò kí n fọ́ mọ́lẹ̀ kí n fẹ́ gúnyàn gò. Bọ́ àwọn tó lè ṣe pọ̀, àwọn tí wọ́n lè ṣe, ẹni tó lè wọlé gbébọn gan lórí pé ìjà, tó lè wọlé gbébọn tí ò ní bí oṣù gbẹgbà tí ó fi yàn tàbádà gan ó pọ̀. Ṣẹ́ni tó lè wọlé pé ẹlòmíì tó wà tó obìnrin lásán bá ń jà, tó bá wọlé tó bá mú àdá ó lè sá. Sẹ́rù yẹn ni ó ní òrùka àlùwò tó jẹ́ ojúlówó lọ́wọ́, tí ìbá ṣe òfin tó wà Nàìjíríà ni ò ní wá lò. Torí àwọn kó mọ̀ wá sábẹ́ kọ́mẹ́ǹtì, wọ́n mọ̀ sọ yánnayànna ọ̀rọ̀. Nígbà tẹ́ mọ̀ pé kinní kan kí lẹ ṣe kinní kan fún. Àwọn tó mọ ìwúlò nǹkan lẹ Yorùbá ni mo fi bá, ni mo fi sílẹ̀ fún, pé kán lè mọ̀ káwọn àṣírí báyìí wà. Èmi náà sì tọ́jú ẹ̀ pamọ́. Kì í ṣerú àwọn tí ó jẹ́ pé nígbà tó jẹ́ pé wọ́n ń rí. Ọlọ́run ó ṣàánú fún wa. Àṣírí tí mo fẹ́ mẹ́nu báyìí, àṣírí ni pé ẹni tá a bá fi àṣírí gbáǹdì, obìnrin tá a bá fi gbá nídìí, ọkùnrin mi ò ní lè gorí ẹ̀, wọn ní rọ́nà lọ, ojú ara ẹ̀ ò ní là láti jẹ́ kọkùnrin mi bá lásìkò. Àfi ẹni tó bá fi ìkara ìgbín tó bá fi mú mi nìkan ni yóò mọ wọlé tí ó mọ jáde bó ṣe wù ú.
a máa ń lò fọkùnrin náà o tó bá fi gbọ́kùnrin nídìí kò sóbìnrin àfobìnrin tó bá jẹ́ pé ó fi kíní yẹn mú mi nìkan ni ó lè bá láṣepọ̀. Obìnrin míì wọ́n kàn jọ ṣeré ni pé kó wọlé báyìí àwọn kan ń pè láróbòkú ṣùgbọ́n eléyìí ní tó fi yàtọ̀ sí aróbòkú ni pé ó ṣiṣẹ́ fún abo ó sì ṣiṣẹ́ fún akọ. kí ni ẹ bá yẹn wá ìfun ìjàpá. ìfun ìjàpá ògbérí àkùkọ tí mo ń ká báyìí eléyìí tó bá ká báyìí láwà àwà tí ó ṣe díẹ̀ á tún wá àti àwà gún mẹ́rẹ̀ẹ̀rin pọ̀. tá a bá ti gún pọ̀ tán a wá fi ìgbín sílẹ̀. tá a bá ti fi ìgbín sílẹ̀ a wá òrùka irin tàbí ẹni òrùka tó bá wù wá sá òrùka táwọn pé ó strong a wá òrùka yìí. tá a bá ti fi ìgbín sílẹ̀ tá a bomi sí lẹ́yìn tí gbín yẹn ràn àsìkò tó bá ń pajúdé lọ a bù díẹ̀ lára kínní a fi òrùka sí a tún bu kínní a kù sí lójú yóò panu dé mọ́. a wá mú kínní tá a lọ a fi kùn ìgbín ní gbogbo ẹ̀yìn a fi kùn ní gbogbo ẹ̀yìn pátápátá a wá gbé sínú aṣọ wájì a wá dì a lọ gbé sílé ìkan ó mọ yẹ̀pẹ̀ bò. ọjọ́ keje la lọ wo ọjọ́ keje tá à ń lọ tá a bá débẹ̀ tí wọ́n bá tí ì mọ yẹ̀pẹ̀ bò a gbọ́dọ̀ gbé a fi lẹ̀ bẹ́ẹ̀ a tún padà lọ ọjọ́ kejì ọjọ́ kẹta ọjọ́ kẹrin tí wọ́n fi mọ yẹ̀pẹ̀ bò. tá a bá ti di pé wọ́n ti mọ yẹ̀pẹ̀ bò tán a wà wú a mú òòka àti ìkarahun a mú wálé. àwa tá a ṣe a kọ́kọ́ mú ìkarahun a fi bu omi a mú a fi bomi mu. bójóbìnrin náà ni yóò fi bomi mu. ẹni tí òòka yẹn pé nídìí báyìí bá aṣọkùnrin bá aṣọbìnrin ni nǹkan bẹ́ẹ̀ ńlẹ̀ Yorùbá o 080 61 48 254 090 72 79 33 48 ẹ jọ̀ọ́ ẹ dákun mo máa ń sọ kíní kan tẹ́ ẹ bá ní ìbéèrè kan àbí méjì ẹ mẹ́sẹ̀jì wa ń WhatsApp ni ẹ má pè wá lórí fóònù tẹ́ ẹ bá ní ìbéèrè ẹ dákun a lè máa ṣiṣẹ́ lọ́wọ́ ìdáhùn tá a sì dẹ́lómi lóhùn ó lè mú bínú wọ́n lè dàbí ìgbéraga kì í sì ṣe ìgbéraga kọ́ tó gbogbo wa lórúkọ Ọlọ́run mẹ́sẹ̀jì ní WhatsApp ni iṣẹ́ tẹ́ fẹ́ béèrè lórí òun ẹ kọ́pì rẹ̀ ẹ paste ẹ̀ sí wa ẹ wà béèrè yín ṣùgbọ́n eléyìí mi nìkan béèrè o mo fẹ́ jẹ́ kí a mọ̀ pé àwọn nǹkan báyìí ó wà ní ilẹ̀ Yorùbá ó wà káàkiri náà ọ̀bọ̀ tó sì wà nílẹ̀ Yorùbá tí ò ti parẹ́ tán. Ọlọ́run ò ní padà lẹ́yìn wa mo kí wa a kú òjò torí láti jẹta báyìí ó lágbára o ó ní agbára àti jáde gan dogun Ọlọ́run ó ṣàánú fún wa.